Atutide padà ẹ má bínú òjò ẹ ló pọ̀ gan. Ó lè jẹ́ pé ó sì ń rọ̀ báyìí. Today is the 27th of August 2022. We are live here in Oyo State, Ibadan, for the mega rally happening live here in Ibadan. Ibadan la wà fún Yoruba Nation mega rally tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn èèyàn wá ti dúró tán. Mo fi àsìkò yìí kí bàbá wa ẹni tó mọ̀ emeritus professor Banji Akintoye. Mo dẹ̀ kí bàbá wa náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí màmá wa Onítìrí Abíọ́lá. Mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkì. Mo kí gbogbo àwọn mídíà tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn mídíà tí wọ́n dúró tán nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo yín. Mo fi àsìkò yìí kí yín. Yorùbá Nation no going back. Àsíá ilẹ̀ Yorùbá á máa fò lẹ́lẹ́lẹ́lẹ́ ní. A máa fò lẹ́lẹ́lẹ́ ní àsíá yí mi ká. Ẹ ti rí báyẹn. Ṣé báwọn èrò wa ṣe pọ̀? Yorùbá Nation no going back. Ẹ share broadcast yẹn tí ẹ bá ń wo ẹjọ́. A fún wa ṣe ẹ má sọ fún a fún wa ṣe gbogbo àjọ wà lẹ́nu ẹ̀ ní. Àmì Liberty Stadium là ń lọ báyìí. Ẹ rá àwọn mọ́tò tó wà lẹ́yìn yẹn. We are all together. Ẹ bá share broadcast tí ẹ bá ń wo ẹjọ́. Share this broadcast please. Once again, Koiki Media bring it all closer to your doorsteps. Today being the 27th of August 2022. Yoruba Nation no going back. Òun ló ń dún yẹn o. Òun ló ń dún yẹn. If you don't get it, forget it. Toast TV, ẹ káàbọ̀. Thank you. Thank you, Gbénga Gani. Thank you, Mr. Taiwo Kike Fasomi. Thank you very much. I'm reading all the comments. Liberty Stadium, Landlover, as you can see, shop right here. We are peaceful protesters. We are here having a good rally here. Rally ni Anshe. We are giving awareness of Yoruba Nation, of the need of the benefit of having our own nation, our own Yoruba nation. Insheja Obati Ijawa. We are here. Àmọ́ àdúró tán. Thank you for joining live. Thank you for joining live. Ẹ máa share bàbá ṣe ń join ẹjọ́. Àsíá Yoruba Nation ó full everywhere ni. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, I greet you. Professor Banji Akintoye, Bàbá wa Adéníran, I greet you. I greet Mrs. Onítìrí Modúpẹ́ Abíọ́lá. Mo kí yín gidigidi gan, Citizen AY, Tẹ́ni ọmọ ológo. Mo kí gbogbo yín gidi gan ni. Lady K, I greet you. Òòṣà obìnrin, I greet you. Àròyé bàbá tẹ́ntẹ́, a kí gbogbo yín o. Àsíá Yorùbá Nation á máa fò lọ ní. Yorùbá Nation no going back. No negotiable. Tàbá sọ fún pé Yorùbá Nation is no negotiable. Ó yẹ kẹ́ understand wà báyẹn. Yorùbá Nation is no negotiable. Thank you, Mr. Damilare Michael. Share the broadcast as you watch. Ẹ bá share broadcast bí ẹ bá ṣe ń wò. Ẹ bá ṣe wo broadcast yẹn náà ní kí ẹ ṣe máa bá wa share. Sorry, I'm going to be using the mic. I'm going to be using the mic to make it more clearer. Ẹ bá wa share. Thank you very much. Yorùbá Nation is not negotiable. Àti sọ fún yín tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí mo tẹ́ bá ń gbọ́ mi kedere, mo ti lo mic báyìí. Let me know if you hear me clearly. Yoruba Nation is not negotiable. Àti sọ fún yín tẹ́lẹ̀. Yoruba Nation no going back. Amen. Thank you very much, Mr. Sadiq Adekunle, Mr. Saburi Bayo Badmus, Mr. Adisa Opeyemi Solomon. Thank you very much. We love you. We love you. Thanks for your support. Ẹ ṣé tí ẹ ń support wa. Thank you. I'm loving this. It's increasing. Ẹ jẹ́ ká reach 1,000 active viewers láàárọ̀ ẹjọ́. Yeah, very loud. Thank you very much, my boss. Thank you. Thank you. Ẹ máa bá share broadcast yìí. Àsíá Yorùbá Nation máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní. It's not going back. It's not negotiable. It's not stopping. Yoruba Nation now. We are almost getting to Liberty Stadium.
We're almost getting to Liberty Stadium and we're waiting what to draw on. Yeah, thanks to you all, Koiki Media. Ẹ ṣé gan ni Mr. Layomi Koiki. Ṣé gan fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe. Gbogbo flag tí ẹ fi jíṣẹ́ òun náà ni àwọn èèyàn rí, òun náà ni àsíá ni ó ń fò lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ without stop. Àsíá yàtọ̀ sí àsíá Great Yoruba Nation náà lẹ rí tí ó ń fẹ́ Òdùró bàbá wa Odùduwà náà ni ẹ rí tí wọ́n gbé sí orí ẹ̀. Yeah, Yoruba Nation now. Titilayo. Thank you, Samuel Emmanuel. The time is now. Yoruba Nation. Send in your comments. We are watching. We are reading it out. Thank you, Yoruba Nation. Dada. Yeah. Mega Rally, 27th of August, 2022. Amama sọ èdè wa dáadáa nítorí pé Yoruba Nation, Yoruba language is not vernacular. Èdè Yorùbá kì í ṣe èdè tí a lọ, ya èdè abínibíni. Mr. Yorinde, ẹ ṣé gan ni. Leo Oni, thank you very much. Thank you for those joining us. Ẹ ṣé gan ni. Ṣé tí ń gbọ́ mi báyìí? Yoruba Nation no going back. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ freedom. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti ń gbọ́ mi báyìí. Ẹ jọ̀ọ́, let me know if you hear me now. Yoruba Nation. Ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti ń gbọ́ mi báyìí. Ẹ jókòó sí studio a jókòó sí di kámẹ́rà láàárọ̀ 11 a.m. a wọ Star Radio lọ. Tó bá tún dalẹ́ òun náà tún ni. Tó bá tún di òru a tún go live. Mo kí gidigidi gan ọ̀gá mi, ẹ kú iṣẹ́. Ẹ fún gbogbo ẹ̀yin tí ẹ ń support iṣẹ́ wa yìí. Those that are supporting via prayer, those that are supporting via encouragement, those that are supporting via funding. Pẹ̀lú owó, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣé gidigidi gan. Mo lérò pé ẹ̀ ń gbádùn broadcast wa náà. Broadcast wa ní Ìlàró tí ìkọ́nù wa tí ó ń ṣe. Mo lérò pé ẹ̀ ń gbádùn broadcast ọ̀hún. Ẹ ṣé gidi gan. Please don't stop supporting Koiki Media. Yeah, White Lion, King of the Jungle. Thank you, Mr. Lanre. Ẹ má yẹ kí n mọ́jà orúkọ yìí o. Ọláwẹ́pọ̀. Wealth dance together, if I'm right. Ẹ ṣé gidi gan. Thank you for supporting. Thank you for the love, for encouragement. Àwọn màmá wa àti bàbá wa kan wà 24/7 ni wọ́n ń gbàdúrà fún Yorùbá Nation, ni wọ́n ń gbàdúrà. Ẹ ṣé gidi gan. Gbogbo ẹ̀yin media presenters nílẹ̀ Yorùbá, Yorùbá World Media, mo kí yín. I'm saying thank you for all you do.
Thank you for sitting behind the camera every time, every moment. Thank you for the love towards Yoruba nation. But some of you decided to stay tuned to give people awareness, to sensitize people about the need and benefits of Yoruba nation. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gidigidi gan. Ẹ ṣé fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe. Ẹ ṣé tí ẹ ò jẹ́ kí ojú kó ti àwọn ọmọ Yorùbá. Ẹ̀gbọ́n mi náà ló dé Ẹniọlá Olúṣọ̀gá. Koiki Media bringing the work closer to your doorstep. Yeah, thank you. Olawepo. Ẹ ṣé Mrs. Adébọ̀wálé Pisma. Okay, Mr. Adébọ̀wálé Pisma. Mo ní fẹ́ mọ́jọ́ orúkọ wọn Ọlọ́run yọwọ́. Hey! Ẹ káàárọ̀. Olórí oko bámbàm. Olórí oko bámbàm. Ẹ jẹ́ kí discussion wà nínú chat yìí. Ẹ jọ̀ọ́ hashtag Yoruba Nation now, Yoruba Nation going back. Ẹ tẹ́ bá tún wá fẹ́ bá mi ṣe, ẹ tún mention púpọ̀ nínú àwọn èèyàn yín. Ẹ mention wọn nínú. How many of the governors, senators, reps, and others fulfilling their promise for us? Mrs. Dare Akano. Àwọn tí wọ́n wà nílé, wọ́n máa dáhùn question yẹn. Ẹ jẹ́ kí discussion kó máa lọ bẹ́ẹ̀ nínú group yìí. Let the discussion go on in the group. I'm loving it. Nàìjíríà yìí náà ìrọ̀ ni ọmọ bíbí ni wọ́n ṣàkàtà ọmọ oníkálukú sọ́dọ̀ lọ́dọọdọ̀ ló lè pé ẹ̀gbá ọmọ ẹ̀rú lójú owó ìwà ọ̀rú ní pápá rẹ̀. Bọ́tẹ̀lú ọ̀rọ̀ yóò nílé náà láti ìwé ọdún wa lájà wọn lọ́wọ́ mi pọ́sibú. Yeah, Mr. Ismail Adesina Ibrahim just said, Yoruba has all it takes to be one power if well funded. Let's lead the way for other African indigenous people. Yeah, I said on the Honorable Ismail, I always love your response. Ẹni tó mọ̀, ẹni tó ní ìmọ̀ nìyí. Carry go Koiki, we get your back. Ẹ ṣé Mrs. Tọ́pẹ́ package ọlọ́ package yìí gan ni agbára ọlọ́. I love you people too much. Èmi gan nífẹ̀ẹ́ yín. Èmi gan mo nífẹ̀ẹ́ yín gan. Ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì ẹ máa lọ. Ẹ máa mention àwọn èèyàn yín nílé. Mention them to come and see. Mention them. Ẹ jẹ́ kó mọ̀ pé the rally has begun fully. It's not stopping. Kò dúró. Àwọn èèyàn wọ́n ti lọ káàkiri. Wọ́n ti ń share flyers. Wọ́n share flag àsíá Yorùbá nation. Mr. Aziz ti Biko. Wọ́n ní Dare Akano. I want to know. Well, you are right. Òótọ́ ni. Jerry, àwọn èèyàn ló tún tọrọ ni wọ́n náwó sí flag láti inú mọ́tò. Jerry, ẹ tó gbà tó fún yàn. Yorùbá nation ẹ ti rí, it's no joke. Torí ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbọ́ èmi gangan ẹ mọ̀ pé ẹgbẹ́ speaker mo wà. If you are hearing me so clearly, please let me know. Agba firi yọyọ Ẹniọlá Olúṣọ̀gá. Ṣé báwo yẹn ṣe ń béèrè fún flag? Ẹ wo ẹ̀yin diaspora ẹ̀yin tẹ́ wà lé ẹ ṣe tó àti ra multi flag ẹ ṣe tó àti ra 1 million flag
Flag ti tán! Flag ti tán! Flag ti tán! Àdé tó kàn, àdé tí ó kàn, gbogbo wa ló kàn. Ẹ bá wọn ṣe gba flag tá a ti rò pa máa lò ní next rally. Flag ti tán! Ẹ ra flag púpọ̀ fún wa, we need flags. 10 million flags is not enough. We want to see flags being up everywhere. Yorùbá nation flag ti tán, wọ́n ti gbà tán. Ó dà pé mọ́mì yẹn ní tọ́jú lórí díẹ̀. Àsíá Yorùbá nation rèé o. Àsíá Yorùbá nation òun rèé o, kò gbọ́dọ̀ tán o, kò gbọ́dọ̀ tán o. Ẹ ṣe Mr. Wasiu Azeez. Àsíá Yorùbá nation kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. Igbó ṣá. Ojú tó ń pa àwọn kọ́mọ ìwọ bọ́sà ni. Ṣẹ́rí òun rèé o. Àsíá Yorùbá nation ti tán o. Ẹ ti rí o. Flag ti tán o. A ní kẹ́ra púpọ̀. Ẹ láwọn ọmọ Yorùbá nation ò pọ̀. Yorùbá nation ti gbàlú o. Wọ́n ti pọ̀, wọ́n ti pọ̀. The flags are not enough. We need more flags for Yoruba nation agitation. We need more flags for the awareness. The flag speaks a lot. The flyer speaks a lot. Ọdún tó pa àwọn kọ́mọ ìwà bọ́sà ni. Ṣẹ́rí wòlíì kan wà Yorùbá nation. Ẹ̀yin tẹ́ sọ paláwo ló wà Yorùbá nation. Ẹ ti rí o, wòlíì ni wọ́n o. Pastor, prophet, iná jó gidigidi. Àwọn ọlọ́wà ni mọ́tò yẹn o. Ẹ má jẹ́ mọ́jà orúkọ wọn. Ṣẹ́rí tó fi lọ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn, àwọn mọ́tò wa ló wà ń bẹ̀. Yorùbá nation flag ó ti tán o. Ìkéde tẹ́ ẹ̀ sanwó fún àti ìdèbí kankan. As you can see, our people are happy, they are rejoicing. Ẹ wá kí n jẹ́ kí ti Hindi. Ọlọ́mọ ẹ̀kí spíkà yìí dẹ̀ ń gbọ́ mi bẹ́ pẹ̀lú máìkì tí mo lò mọ́ trumpet yẹn. Ṣẹ́rí inú àwọn èèyàn wá ń dùn gidigidi ni. Olùṣọ́gá nọ́mbà 1. Olùṣọ́gá nọ́mbà 1. Bàbá ìbárun ìbéèrè ìbárun. Prophet! Bọ̀dá tó wá gbọ́dá! Àwọn ọjà! Bọ̀dá tó wá gbọ́dá! Bọ̀dá tó wá gbọ́dá! Bọ̀dá tó wá gbọ́dá tó wà lẹ́yìn yín, ẹ bá mi pè wọ́n. Àwọn èèyàn ní ká kí yín o. Wọ́n láwọn fọ́fọ́ gbọ́dá yín gan. Òun ni owó ti dé o. Wọ́n ní ká kí yín o. Ẹ ti gbẹ́ wọ́n ní no going back. Ṣẹ́rí, àṣẹ Yorùbá nation ní mu jíìpù. Wọ́n gbọ́ yín.
Koiki gbọ́ yín, Àròlé gbọ́ yín, White Lion gbọ́ yín, gbogbo ló gbọ́ yín. White Lion wọ́n ní kí n kí ẹ o. Ẹyin bínú àwọn èèyàn wá ṣe ń dùn. Ṣẹ́rí Yorùbá nation ló yí wa ká o. Ṣiṣẹ́ ìṣọ̀kan tó mìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtọ́hún tó dára gbẹgbẹgbẹ jìnjìn gbẹgbẹgbẹ gbẹgbẹgbẹgbẹgbẹ dìdìdì gbẹgbẹgbẹ dìdì gbẹgbẹgbẹ dìdìdì gbẹgbẹgbẹ gbẹgbẹ dìdì gbẹgbẹ dìdì gbẹgbẹ dìdì gbẹ dìdì gbẹgbẹ. Ìwọ ni ìmọ̀lẹ̀ dọ́dúnláwọ̀. Ẹgbẹ́ mo tún lọ ṣé soprano ni àbí alto ó tún fi kọrin Yorùbá nation. Now no going back. Ẹni bínú àwọn èèyàn wá ṣe ń dùn inú àwọn èèyàn gan dùn pa jáde. Ǹjẹ́ ìjẹ́ fún orílẹ̀-èdè mi l'Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀. Ṣé wọn náà ṣe lè rí? Ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan. Ṣé wọ́n máa dalẹ̀ àbó ní dalẹ̀? Ṣé ò ní gba 10 million? Ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sí orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni. Mr. Azeez Wasiu, I owe you one ẹran ọ̀gbẹ́. Ṣé ti gbọ́? Mo ò yin ẹyọ kan ni o kì í ṣe méjì o. Ẹran ọ̀gbẹ́ kan ni mo fẹ́ fún yín. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan. Ta ló bọ̀? Àwọn nìyẹn o, that's them. Okay. Ìbánijọ́ ẹnu Yorùbá àbọ̀tà lọ́rọ̀ sọ. Kò yé wa wọ́n brainwash yín láti 1914 you are still being brainwashed. Àníwọ̀n tẹ̀sí fún àwọn Yorùbá kan lógún òrùn sẹ́ ẹlòmíràn ní sẹ́ Yorùbá ní sẹ́ ṣe é ṣe má wọ̀ pé irú mugulized mugu wo làwọn eléyìí. Mr. Ismail gbẹ́bọ̀ yẹn rí mugulized mugu. When someone is daft, when you are manipulated, you are mugulized. Ẹ má bá wa share, má gbàgbé Koiki Media bring it one closer to your doorstep. Don't forget to share the broadcast, please. Ẹ share, ẹ jẹ́ ká ní 3,000 shares. Ẹ jẹ́ ká ní 3,000 shares. Ẹ ṣáà máa share. Gbogbo group tẹ́ bá wà, ẹ share. Yes, mugulized mugu. Ẹ mọ̀ pé mugulized yẹn bí pé wọ́n program mugu sínú ayé àwọn ọmọ Yorùbá mi.
ẹ ti gbọ́ kì í ṣe ìjà Sunday Igboho ṣànìkan ẹ jẹ́ máa sọ pé Sunday Igboho Sunday Igboho it's not all about Sunday Igboho. lápò tí ó yọ ẹ̀gbọ́n mi lákàánná. ẹ̀yin ilẹ̀ ìdàlẹ̀ tún dé ìdí ẹ̀gbọ́n. Yorùbá di amúgúláìsì wọ́n ti lè gbọ́n ó nígbà tí Fúlàní bá wá pa yín mọ́nú lẹ́kẹ̀ẹ́ tó gbọ́n ṣẹlẹ̀ yìí tẹ̀sí ń tẹ̀lé olóṣèlú kiri ọwọ́ máa bà yín. Wow, this is beautiful. Mo láìkí mọ́tò yìí pẹ̀lú fúláàgì tó tún wá wà lórí ẹ̀. Mo bá wà ra mọ́tò yìí o wípé fúláàgì Yorùbá nation wà lórí ẹ̀. I'm coming to buy it. Mo padà bọ̀. I'm coming back. Ẹjọ́ dédé kí tẹ́lẹ̀tì má padà gbọ́ nílé. Yorùbá ẹ ti ń sùn o, gbogbo yín ẹ ti ń sùn o, ẹ ti ń sùn o. Ẹ ṣe mi ti tèmi Tọ́pẹ́ Ọlá ní mukulization mi tún gbọ́ yẹn rí o. Ó máa ń ṣe mí lànú gan, èèyàn máa wọnú ọjà, ẹni tẹ́bí ń pa, ó máa jí rice, ó máa jí bread, ó máa jí iṣu, á jí àgbàdo, ẹ máa mú ẹ máa pa. Àwọn politician yìí tó kó billions of dollars jẹ nílẹ̀ Yorùbá yìí wọ́n máa kọjá wájú yín olóṣèlú ìbúkọ ara yẹn tún máa dọ̀bálẹ̀ fún wọn. You are unmukulized. You are being intimidated. You are being manipulated by the power of mukulization. Inú tiẹ̀ ti bí mi. Gbogbo yóò ti kọ́ ni yahoo boy o. Ọjọ́ kìíní àná ó dẹ̀ gbé ẹ jẹ́ kí n sọ tẹ́ẹ̀mọ̀ fún yín. Ice puppy bámú lọ́jọ́ kìíní àná ṣebí ọmọ lókè. náà ni ice puppy bí ọmọ Yorùbá tiẹ̀ ní bí ọmọ Igbo ní mi tiẹ̀ mọ̀ lọ́jọ́ kìíní àná ice puppy ẹni tó yẹ pé ó divert owó odidi sport owó ball owó players ó divert sínú account ẹ̀ he's an hacker, he's a professional hacker. Our Yorubas are people, they are talented, they can hack any network, they can do anything. Ọlọ́run á dá fún bàbá ẹ̀. That's part of the awareness. If we have more thousands, millions of flags, people will be using it. Ibi tí a dé, bí wọ́n ṣe lò flag máa dé bẹ̀. Ibi tí a dé, flyers máa dé bẹ̀. Iṣẹ́ ọgbọ́n àti ìṣe ìrísí orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Ẹ ṣe gan ni Mr. Azeez. Àwọn akọni tó ti lọ kò ní já. Èdè kan, àṣà kan àti ìṣe kan ló fi wá pọ̀ láíláí lágbára Elédùà. The last time I checked the meaning of a nation is a place where the people have the same culture, the same language, doing the same thing together. They understand themselves. In Nigeria, we are not a nation. Nigeria is not a nation. I understand Arawa. I'm a Jesu. I'm a man of God. Shall we? I'm a pastor. Shall we begin to pray? I'm a Jesu. Pastor Kwadu Yoruba Nation. Am I wrong? Yoruba Nation ti call me.
wọ́n ṣe máa ń fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn. Yorùbá nation ti kọ́ mi bí wọ́n ṣe ń bá ẹlẹ́sìn mìíràn ṣe bọ́ ṣe ń bá ẹlẹ́sìn mìíràn tó. Mo wá fẹ́ kí ọ̀gá mi he taught me a way tó yẹ pé mo fi lè ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀sìn ò fàjà. He's a pastor, he's a reverend minister. Though he's not in this Yoruba nation, but he has imparted so much in me. Wọ́n kọ́ mi, wọ́n sọ fún mi pé ẹ̀sìn ò fàjà. Muslim, Christians àti babaláwo kájọ máa wà papọ̀. Bẹ́ẹ̀ni.